Alhamdulillah, wassalatu wassalamu ala ibadihi alladhina istafa. Sallallahu alayhi wa sallam. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ẹni ire pátá, àwọn àfáà wa, àwọn òbí wa, ta níta máa pẹ́ ní ire ni wọ́n, tí wọ́n ń jẹ́ ní ire déwájú Ọlọ́run. Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀. Àlìjánà onídẹ̀ra, èyí tó lóore jù tó dáa jù. Ọlọ́run má ṣàfi ṣàwa àtàwọn lọ́ṣọ̀ọ́. Àmín. Ọlájọ́ kan sọ̀rọ̀ ẹ̀wọ̀n Ọlọ́run tó fi dórí àfáà wa táwọn náà ṣẹ̀ṣẹ̀ lọ. Àfáà wa Sheikh wa àfáà Bòtó. Allahu Akbar. Ọlọ́run má ṣà bá wa gbà wọ́n lẹ́rú. Àmín. Ikú wọn, bíkú náà ti jẹ́ fúdíà tó tí kì bá jẹ́ pé àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run lórí àwọn ẹ̀dá, bó bá gbé ìbànújẹ́ wá, í máa tètè fi ìgbàgbé sí fáwọn ẹ̀dá. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ìbànújẹ́ ikú wọn, tí ó bá máa tán lára àwọn ẹ̀dá díẹ̀díẹ̀ ni, Ọlọ́run ló mọ iye èèyàn tó náà bá ti lọ bá wọn lẹ́nu ìgbà tí wọ́n jáde láyé. Allahu Akbar. Torí pé kálukú náà wá nípayà pé ṣe báyé ti mọ náà ni, Allahu Akbar. ṣé kò ju báyìí náà lọ. Allahu Akbar. Kódà láti bí àná síjẹta, bọ́rọ̀ mi bá ṣe débi kí n rẹ́rìn, tí n bá fẹ́ rẹ́rìn báyìí, lákàtí mi tó ń sọ pé sẹ́rì rẹ̀ pé sá. Allahu Akbar. Torí pé a wà nínú ìfòyà pé ìgbà wo la mà títí wa náà ó dé. Àmọ́ yìí tá a fi níta máa pọ́lọ́wọ́ gbà wọ́n lẹ́rú ni wípé lẹ́nu ìgbà tí wọ́n jáde láyé yìí, ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ fídíò tọ́pọ̀lọpọ̀ wọn upload lórí mídíà. Bẹ́ẹ̀ni. Fídíò wọn èyí tó pọ̀ jù náà ni ẹ gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Ẹ̀dẹ́ ìwá rìn kórí ọmọ mi. Inshallah. Ọlọ́run má ṣà bá wa yááfì wọn. Àmín. Wọ́n fẹ́ má sí fídíò wọn kan téèyàn bá wò tómi ò ní bọ́ lójú èèyàn. Wallahi. Ọlọ́run bá wa gbà wọ́n lẹ́rú o. Àmín. Ìnífòyà àmàbí títí wa náà ó tàn sí, ìyẹn náà ló bí káwa náà ó má sinmi. Ìyẹn ló bí eléyìí náà ká tó dá sí eléyìí náà lálàmárì tẹ̀sìn. Inshallah. Torí Yorùbá ní àríṣe ní àríkà. Ǹjẹ́ oúnjẹ Maolidi Nabiyy sallallahu alayhi wa sallam ọjọ́ bí ànábì tí wọ́n bá ní wọ́n dáná ẹ̀, wọ́n ta tẹ́ǹtì, wọ́n pè díẹ̀. Tí wọ́n bá pè ọ́, ǹjọ́ yẹ kó lọ. Ǹjẹ́ tá bá gbóúnjẹ wá bá ọ̀, ǹjọ́ yẹ kó jẹ. Ǹjọ́ yẹ kí wọ́n náà tóbi sáàrò nítorí ẹ̀. Ǹjọ́ yẹ kó tẹ́ envelope nítorí ẹ̀. Ǹjọ́ yẹ kó tẹ invitation pé mo fẹ́ sọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam. Ká pera wa sákèésí ẹni tí ó fẹ́ pè èrò sẹ́nu ọ̀nà ẹ̀, lẹ́nu ọ̀nà bá bẹ́ẹ̀. Ká bi léèrè pé sáà ànábì sallallahu alaihi wasallam ṣé wọ́n ní ìbátan pẹ̀lú ẹ̀ ju gbogbo ará ayé yòókù lọ ni, tó fi kàn wọ́ ju gbogbo ayé lọ. Bẹ́ẹ̀ lẹni tó náà bá fẹ́ lọ, tí wọ́n tiẹ̀ tún má sọ, tó dáwó ẹ̀, àbí wọ́n rà á bùn, àbó ti rà fún rẹ̀. Ká pè sákèésí pé ibi tí wọ́n ti pè ọ̀hún, sáà ànábì sallallahu alaihi wasallam só ní ìbátan sọ́jẹ́ fámìlì bàbá tiẹ̀ ni. Tó fi jẹ́ pé ẹnu ọ̀nà tiẹ̀ ni wọ́n ti fẹ́ lọ lè bá a ṣe ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam. Máa ń sọ̀rọ̀ báyìí pé kò bẹ́sìn mu, kò bójú mu. Ẹlòmíì nínú ẹ̀mí ẹ̀ òun lọ́mọ tí ń ṣe òun. Ẹlòmíì ìpele ẹlòmíì máa ń ṣe pé ẹ̀yin ọ̀tá Ọlọ́run yìí, ẹ sì fẹ́ bà gbogbo ayé jẹ́, ẹ fẹ́ ẹ máa wò pé ṣé fi ànábì lélẹ́yìí ní òjì ọlágbọ̀ọ́yé tó bá jẹ́ pé ìfẹ́ lọ bá ní ó yẹ kó o lè túṣu dé sàlẹ̀ kòkó kó lè yí ọ pé kí ni yóò sí lára ẹ̀, ànábì ò gbé sẹ́ràn o. Sallallahu alaihi wasallam. Ibi tán bàbá rẹ̀ ọ̀dàrú mọ́ lọ́wọ́ lọ fi mọ ibi tẹ́ ẹ ti ṣe. Báwo lọ ṣe wá mọ tá ànábì sallallahu alaihi wasallam ṣe? Ìtara ẹlòmíì, ìṣépè ẹlòmíì, àti ẹ̀gbọ́n táwọn àfáà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ọ̀nà jẹ tiwọn. Tó jẹ́ ẹlòmíì bá ń ṣépè, tí bá ń bẹ ebú, tí ń kọ́mẹ́ǹtì èpè. Kòkó àtàrà ẹ̀ náà. Ẹ wà pé so báwo ló ṣe ká ọlá tó báyìí? Tẹ bá lọ check profile lẹ́bi àwọn pé ẹlòmíì ọmọ bẹ́ẹ̀. Tó jẹ́ pé fi Ọlọ́run, ìfẹ́ ànábì lèyàn bá ní lára ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run ti ṣàlàyé bó ti yẹ ká ní. Wal Qur'ani a'udhu billahi minash shaitonir rajim. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Ọlọ́run ní tó bá yẹ pé lódodo lẹ nífẹ̀ẹ́ mi, Ọlọ́run ànábì ní ẹjọ́ sallallahu alaihi wasallam. Ó ní ẹ tẹ̀lé, àkídà rẹ gbọ́dọ̀ jọ tiẹ̀, ìṣẹ̀sìn rẹ gbọ́dọ̀ jọ tiẹ̀, ìnígbàgbọ́ rẹ ò gbọ́dọ̀ sépa pẹ̀lú tiẹ̀.
Ọlọ́run lémi Ọlọ́run aláforíjì ni mí ìkọ́sí Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ jẹ́ ntọ́lọ́ máa fi pẹ̀sẹ̀ rẹ fún yẹn Allahu akbar. pé ọ̀sẹ̀ mi mo ní ìníyàfẹ rẹ tẹ́lẹ̀ àmọ́ ọba mi nífẹ̀ẹ́ sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí mo yáfẹ rẹ. Bẹ́ẹ̀ ni ìkọ́sí Ànábì sallallahu alaihi wasallam kọ́sí ẹ̀ níbi ìjọsìn bó ti yẹ níbi ìwà ìyẹn nífẹ̀ẹ́. Àmọ́ gbogbo ìrínisí téèyàn máa fi mọ̀ pé eléyìí tiẹ̀ ọjọ́ mọ́tà Nábì ní òsí lára ẹlòmíì rárá. Allahu akbar. Ǹjẹ́ tó bá jẹ́ pé Maulidi Nabi yìí kọ́ pèdéjọ kọ́ ta tẹ́ǹtì kọ́ pèrò sí i ǹjẹ́ tó bá bi ọ́ léèrè pé ǹjẹ́rìí wà fún ìjọ rẹ́rìí ẹ̀ lé gbogbo Al-Qur'ani láti bẹ̀rẹ̀ débi tó parí sí ẹ̀ lè rẹ́rìí fún Allahu akbar. ẹ̀ lè rẹ́rìí fún àdìsí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò ṣe àwọn sọ̀hábà ò ṣe kọ́dà àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ò ṣe. Níbo ló ti wá pilẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ń tọ́lọ́run bá lóun ò gbéṣẹ́ rẹ̀ rán ọ Ànábì sallallahu alaihi wasallam yìí náà tọ́ nífẹ̀ẹ́ rẹ̀ lọ fi ń ṣe yìí òun náà lóun ọ̀bẹ̀ ọ̀nṣẹ́. Àdìsí tọ́lá láàfíà ni wípé Ànábì sallallahu alaihi wasallam pé man hadasa fi amrina hadha ma laysa minhu fa huwa raddu. Gbogbo ẹni tó bá gbé nǹkan kan wọ inú ẹ̀sìn tèmi Ànábì ò ná pé kò lẹ́rìí fún Ọlọ́run ò fi rán mi pé kó ṣe fa huwa raddu Ọlọ́run ò ní gbà. Gbogbo iye tó o bá ná lórí ẹ̀ Ọlọ́run ò ní gbà. Ìkọ́sí Ànábì sallallahu alaihi wasallam ìnífẹ̀ẹ́ rẹ̀ pin òun ni pé ìmọ̀ àgbàwẹ̀ ńjọ́ Monday Masha Allah. wọ́n náà máa gbà ìmọ̀ àgbà Thursday wọ́n náà máa gbà Allahu akbar. ìmọ̀ àgbà mẹ́ta láàrin oṣù ǹjẹ́ eléyìí ò tó Allahu akbar. Ó tó. ìkéròjọ ìmásọ yìí Ànábì sallallahu alaihi wasallam pé man amila amalan laysa alayhi amruna fa huwa raddun ẹni tó bá ṣe ń tí ò lẹ́rìí Ọlọ́run ní gbà. Bẹ́ẹ̀ lẹni tí wọ́n ń ṣe òun mọ tóun fi ń ṣe ìwọ tí wọ́n pè ìwọ ó gbọ́dọ̀ nírísì pé ẹ̀gbọ́n ní tí ń lọ yìí béèrè lọ́wọ́ àwọn àfáà tí wọ́n bá nìkan ṣe pé ǹjọ́ lọ́wọ́ gbà. Allahu akbar. Àìsùn yìí mòlídìí lẹ́lòmí ó sọ pé àwọn tí ẹ̀ ń ṣe kódà ó lè sọ yẹn di káfíìrì pẹ̀lú. Naam. Ọ̀pọ̀lọpọ̀ tá máa ń ṣe ń bí ọ̀bẹ sì mú kọ̀sídà tí wọ́n máa dá sí gbogbo tí ń bẹnu búrídà lọ́bọ̀fẹ́ Ọlọ́run ọba mọ́ ni. Bẹ́ẹ̀ làwọn ọmọ tó máa ń pè tó máa ń náà sàṣìkiri hùn ẹlòmí wọn ni Ànábì gbà mí o Ànábì gbà kánàbì ó gbà ọ́. Kò sí ẹni náà ẹnìkan ò ní tóbi kẹfì kẹgbẹ́ Ọlọ́run Láyé. kí wọ́n wá lọ bẹ̀ kò sí ní tó burú bí àmàlà kò sí ní tó burú bí kí wọ́n ṣe ráìsì kò sí ní tó burú bí kí wọ́n gba tékèwé àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ ti gbà Allahu akbar. torí pé iṣẹ́ bú ni iṣẹ́ burúkú kan ni táwọn ọ̀tá ẹ̀sìn gbé wọlé sínú ẹ̀sìn wa yìí lórúkọ pé fi Ànábì làwọn gbàgbé wọlé tó jẹ́ pé ẹni tí bá wá ń lọ ọbẹ̀ tí ń jẹun tí wọ́n dá ń bẹ̀ àkàbí kò sí tí ń ṣe ń kún bàjẹ́ lọ́wọ́ ni. Allahu akbar. Ìran bàjẹ́ lọ́wọ́ ni Ọlọ́run sì ní wa ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ismi wal 'udwan. Ọlọ́run nílé rí dáadáa ni ẹ kúnra yín lọ́wọ́ lé lórí nítorí bá bẹ́sẹ̀ mú ibẹ̀ ni Ọlọ́run ní ọgbárùkù tí ó ní ọ̀náwó lé lórí èyí tí ọba lẹ́rìí tó ọba náà iṣẹ́ tó lọ́wọ́ bá bí ọ yàtọ̀ fún pọ́jẹ́ bídíà sọ́ọ́rí má jẹ́mi rẹ̀ ọba lẹ̀ gbẹ̀yìn bídíà kì í sàṣe mú bídíà mọ̀ káfíìrà sọ́sọ́ mi di káfíìrì ni má jẹ́ ń tàn ọ́ sẹ́ẹ̀rí kéèyàn wá kán dáná ń bẹ̀ kéèyàn jẹun oúnjẹ tí ó yẹ kó jẹ nítorí pé òun kún bàjẹ́ lọ́wọ́ ni. Allahu akbar. tó bá jẹ pé nígbà míì wọn tó máa dáná tó bá jẹ pé Ànábì ló tóbi lójú ẹlòmíì lójú ọpẹ náà fún ká Ànábì kọjá ká má pẹ náà torí ẹ ọsẹ bọ pẹ̀lú Ọlọ́run. Allahu akbar. torí pé Ànábì sallallahu alaihi wasallam yìí gan sọ pé la'ana Allahu man sabaha li ghayrillah. làánà Ọlọ́run ìgbéjìnà sí kí Ọlọ́run àìníraàánú Ọlọ́run kọ́ máa dé bẹ́ni tó bá pẹran tó pa fẹ́ nǹkan míì yàtọ̀ fọ́lọ́run. Ànábì ò gbọ́dọ̀ tóbi lójú ẹ kó fi torí ẹ pa ẹran. Ànábì ò gbọ́dọ̀ tóbi lójú ẹ kó torí ẹ dá màlúù mọ́lẹ̀. Mọ̀lúdì yìí àkàbí ntẹ́mi náà fi ṣe ó lé lọ́dún mẹ́wàá ó lé fitira Ọlọ́run ní gbogbo iye ọdún tí mo wá fi ṣe Maolidi pátá nígbà tó jẹ́ pé ìpìlẹ̀ tá a fi ń ṣe ni pé àánú Ọlọ́run là ń wá ààrẹ tí kìnnìkan ń bẹ afẹ́ bá àánú Ọlọ́run pàdé afẹ́ iṣẹ́ àlìjánà la pé ìnáwó sí ni lówó tààrà àwọn èèyàn sì ń kọ́ wa lọ́wọ́ lórí ẹ̀ ànáwó sí ni ìtẹ́ńfẹ́lòpù rí ìfẹ́ nìkan jẹ́ chairman rí ìfẹ́ nìkan jẹ́ sí àlejò rí ìwà fáwọn àfáà bíi mẹ́jọ ní wàásí pé ẹ̀yin 15 minutes ká fi sára ayé láǹfààní gbogbo owó tá a bá pa mẹ́ta àwọn èèyàn bá ná àwọn àfáà nígbà
nígbà tá a padà ẹ̀rí àti ìrẹ́rí pé kódà níjọ́ tá a padà wá rẹ́rí pé kò bẹ́sìn mu nígbà nu ọlọ́run lọ ń wá èyí tó bá bẹ́sìn mu ni ọ sí èyí tó bẹ́sìn mu ni pé ìkéròjọ yìí kò sínú ẹ̀. Allahu akbar. àdánwò tilẹ̀ yorùbá tó wá ní pé ìkéròjọ yìí ǹjẹ́ tilẹ̀ yorùbá fún Maolidi ìjọjọ ti gbogbo àgbáyé ibẹ̀ láti tọ́ a mọ̀ pé sẹ́lẹ̀ yìí bójú mu ni yóò fi gùn bẹ́yìn náà ti ń ṣe lọ́hùn láàfin máa mú wa lẹ́sẹẹsẹ pé yí rí ẹ wo sẹ́lẹ̀ yìí bẹ́sìn mu. Allahu akbar. káàtì ẹ̀ lẹ́yìn tí ẹ̀ ń ṣe ṣé bí wọ́n ti ń ṣe ní gbogbo àgbáyé rẹ̀ tí wọ́n ó pilẹ̀ bí wọ́n ti pilẹ̀ yìí wọ́n ó ṣe táwé ó fi dé ni. ìtumọ̀ rẹ̀ ni pé ìfẹ́ ànábì kọ́ kò kú ọbẹ̀ tí wọ́n ni tí wọ́n bá wá ń kún wọn lọ́wọ́ tó o bá ń lọ ọbẹ̀ tí wọ́n bá dáná tó o bá jẹ́ ń bẹ̀ ọ̀ ń sẹ́ lọ́wọ́ ọba ni o ọ̀ ń kún bàjẹ́ lọ́wọ́ ni o tó bá tún wá jẹ́ pé torí pé ìfẹ́ ànábì ló kún wọn lójú ni wọ́n fi rí pé ó tóbi kọjá káwọn ọmọ pẹ̀lú nítorí ẹ̀ tó o bá jẹ́ ẹran ẹbọ ni o jó kílíà sí ọ o lè máa ṣépè àtàwọn àti ẹ ọlọ́run kọ́sà kórìíre máa wà já lágbọ̀ọ́yé ẹ̀ subhanaka la umma bi amrika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.